Alágoróyè Fálẹ́yìmú ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ ọmọ ọlọ́dún ògo bàbá ẹ̀kúlé o ẹ káàbọ̀ sọ́dọ̀ yín o. Ẹ káàbọ̀. Ẹ ṣàdúrà fáwọn èèyàn wa. Àdúrà wa gbà. Amen. Àwọn tó fẹ́ gbọ́ wa lénìí ilé òní ṣe kẹ́yìn wọn. Amen. Ní January 2026 wọn á gbọ́ wa náà. Amen. Ẹ̀mí wa wà láàyè. Amen. Ẹ̀mí tí wa wà láàyè. Amen. Àwọn àjọ kí happy new year ni. Amen. Jésù Kristi Olúwa wa. Àmín o, àmín, àmín lórúkọ Jésù. Bàbá tí àwọn akẹ́yìnbó fẹ́ lásìkò yìí tó ní ẹ̀yin gẹ́gẹ́ ọmọlẹ́yìn Kristi, ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin evangelist. Wọ́n lẹ́yìn náà ni ẹ̀kẹ́ kankan pé Trump ó yá káwọn gbogbo wa o, àwọn alájàngbìlà, àwọn onísùnmọ̀mí agbébọn rìn, gbogbo Kristian náà ti pa tán. Ọ̀rọ̀ Trump, ọ̀rọ̀ Bọ́lá Tinubu, ọ̀rọ̀ àwọn onísùnmọ̀mí tó ń wọ Kwara tó ń wọ gbogbo ẹ̀. Ìjọba ti ẹ̀ bá ń sọ̀rọ̀ lórí ilé tó ṣẹlẹ̀ sáà. A ti sọ díẹ̀ nú ẹ̀ nígbà tó ń sọ pé Trump ń bọ̀ tí ojútùlé náà interview wa. A sọ pé tí Trump bá fẹ́ wá pé kò lè wá lọ́dún yìí. Pé àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń darí Nàìjíríà pé a ti sọ tipẹ́. Pé àwọn ẹlẹ́mìí òkùnkùn kí Boko Haram tó wọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ ń gbà yẹn àwọn náà ti máa gbàdúrà. A lè ti sọ pé àwọn ẹlẹ́mìí òkùnkùn north ló invite àwọn ẹ̀mí òkùnkùn yìí wá. Àwọn ẹ̀mí òkùnkùn ló ń lo gbogbo nǹkan tó ń ṣe yìí nílẹ̀. So bí Trump bá fẹ́ dé tàbí wọ́n fẹ́ ṣe kinní kankan àwọn ẹlẹ́mìí òkùnkùn ẹ̀ wọ́n ti ṣe àyè sílẹ̀ tí àwọn sójà Amẹ́ríkà máa fún wọn lẹ́jẹ̀ mu ẹ̀jẹ̀ làwọn fẹ́ máa mú tiwọn àti Boko Haram àtàràlù ẹ̀jẹ̀ ni a ti sọ tipẹ́ tó ti yé sìn bí Trump wá ìyẹn ò sí ní kí problem Nàìjíríà settle tó ti yé sìn ó lè wá àwọn tó ń fa ìfàkúfà yẹn tó yẹ wọn tún lọ a lè ti sọ ń gbà yẹn pé mẹsáyà ló máa tó orílẹ̀-èdè yìí ṣe àwọn ẹ̀mí òkùnkùn ló ń dorílẹ̀-èdè yìí láàmú tọ́wọ́n pa aṣọ lọ́dún yìí pé lálàá máa lù lórílẹ̀-èdè yìí pé wọ́n ń sọ òkú táwọn kan sọ fún yín pé wọ́n ń sọ̀kù wọ́n ti ń sọ sí mọ́ṣáláṣí ni wọ́n sọ sí ilé ni wọ́n sọ sí ṣọ́ọ̀ṣì ohun onílé wọn ní tọmọdé bá sọ̀kù wọn lágbóhùn onílé òun lé ní gbogbo yín gbọ́ sí yín tó dẹ́rù bá gbogbo yín sí. Òkú tó ń sọ sórí òrùlé. bí ò lé agbóhùn ilé a ti sọ fún yín pé wọ́n ń sọ̀kù so àwọn ẹlẹ́mìí òkùnkùn ni a ti sọ fún yín gbà yẹn àwọn ló ń ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe plant iná máa ṣe ọwọ́ ìjọba Nàìjíríà ò lè ká wọn Tinubu ò lè ká bí president kan bí Tinubu kú òun bẹ̀ lénìí tí olórí mi bá tún wọ bẹ̀ lénìí àwọn ẹlẹ́mìí òkùnkùn àgbáyé yẹn wọ́n á gbé sínú ẹgbẹ́ wọ́n á fún lẹ́jọ̀ mu kò sí nǹkan tó máa ṣe wọ́n á gbé sínú ẹgbẹ́ wọ́n á fún ní ẹ̀jẹ̀ mu wọ́n á dẹ̀ fẹ́ kí Nàìjíríà tí òun gan ò ní mọ̀ wọ́n á dẹ̀ máa lò ó nǹkan tó ti sọ fún yín pé nǹkan tí àwọn ẹlẹ́mìí òkùnkùn fẹ́ kó máa ṣẹlẹ̀ Nàìjíríà ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ ti sọ fún yín pé Tinubu ò lágbára lórí gbogbo àwọn yìí tí ó ti yé sìn tí ó ti yé yín so bó ṣe ní nìyẹn mo dẹ̀ ti padà sọ fún yín lẹ́yìn ilé ọdún yìí náà pé Ọlọ́run sọ pé ìlú àwọn Fúlàní máa dún àdúnyà mo sọ fún yín lọ́dún yìí ó wà lọ́wọ́ YouTube ìlú wọn dẹ̀ máa dún àdúnyà pé òun máa dá sí wọn pé ìlú wọn máa dún ó máa ṣe kíni ó máa fàya tí mo sọ fún yín tó bá yá ilẹ̀ Haúsá wọn máa fi pàtàn ní nígbà tí ìbínú Ọlọ́run bá dé. Gbogbo ilẹ̀ Haúsá àbí apá kan ilẹ̀ Haúsá. Gbogbo ilẹ̀ Haúsá. Wọ́n kóra Nàìjíríà bí méjì wọn. tó ti ń sìn so àwọn tẹ̀lẹ̀ tó bá wọn máa ṣẹlẹ̀ ńbẹ̀ tó ti ń sìn Nàìjíríà ò lè pín mo dẹ̀ ti ń sọ fún yín pé Nàìjíríà ò lè ṣe kíni kò lè pín mo dẹ̀ ti sọ fún yín gbà yẹn pé ẹni tó bá sọ pé òun fẹ́ pín Nàìjíríà pín ẹ̀wọ̀n ló máa ṣe mo dẹ̀ sọ fún yín láàsì ilé ìtẹ́ ẹ̀dẹ̀kọ́dún mi láàsì lọ́dún yìí pé wọn ò lè fi Kálù sílẹ̀ pé Kálù á ṣẹ̀wọ̀n pé nítorí pé ó gbẹ́dọ̀ bá fẹ́ fi sílẹ̀ ó ní ẹ̀mí tó gbẹ́dọ̀ fi di ẹ lọ́wọ́ oní túùbù mi pé tí ò bá fẹ̀mí kan di wọn ò lè fi sílẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Yorùbá àtàwọn ọmọ Yorùbá tó ń ṣépè fún mi pé Kálù ló máa gba Biafra Sunday Igboho ló máa gba Yorùbá nation
tó ní kinní kankan tó ń ṣépè tó ń ṣe gbogbo mò ń wò wọ́n ni nígbà yẹn Kálù náà nìyẹn bó ṣe wà mẹ́rin sí ló bá tí ì rí ẹ̀mí kan mo ń sọ fún àwọn kan ní Tinubu àyè Tinubu bá fúnlẹ̀ kì í ṣe Tinubu bí Tinubu bá fìrí ẹ̀ afẹ̀mí ẹ̀ di òun kan mọ̀ fúnra ẹ̀. Tó bá fi Kánú lẹ̀. bẹ́ẹ̀ ni afẹ̀mí ẹ̀ di òun mọ̀ fúnra ẹ̀ tí òun mọ̀ pé ẹ̀mí òkùnkùn ló da Nàìjíríà lónìí. mo ń sọ fún un gbà yẹn pé Tinubu ò lè fi sílẹ̀ ẹ̀ á rìlíìsì ẹ̀ àwọn kan sàṣọ tẹ́lẹ̀. mo dẹ̀ sọ fún yín pé kì í ṣe Buhari ló wà lọ́rọ̀ Sunday Igboho àti táwọn ohun sọ kọjá. tèmi Buhari ti kú ṣé kò yẹ kí Tinubu fi sílẹ̀. mo ti sọ fún yín pé àwọn ẹlẹ́mìí òkùnkùn mo ti sọ fún yín gbà yẹn mo ti gbé jáde tó ti ń sìn tó ti ṣé kò ṣẹ̀wọ̀n rí kò ṣẹ̀wọ̀n ní Kútọ́nù ìyá ọ̀fẹ́ méjì tí mo sọ fún yín gbà yẹn mo ń tẹ́mi kan ọ̀bá di mo náà ní fi sílẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n ti rìlíìsì ẹ̀ ní Kútọ́nù. ọmọ pé mi rìkọ́ọ̀dù rẹ̀ ó wà ń bẹ̀. a ti sọ fún yín ó fẹnu ẹ̀ sọ pé lẹ́yìn ìgbà tí ìyàwó kú náà pè òun pé kó máa lọ. wọ́n ti sọ fún yín gbà yẹn ẹ tún lọ wò ó gbà pé wọ́n pariwo wọ́n ti rìlíìsì ẹ̀ wọ́n ti gbogbo. bí rọ́bà lẹ́gbẹ̀rẹ̀ ọdún òótọ́ àṣẹ kínní á bá lọ́jọ́ kan. ṣó ti ń sìn. so ìlera Ọlọ́run ò yí padà Nàìjíríà kò sẹ́ni tó lè pín. mo ti sọ fún yín o gbogbo ẹni tó bá make attempt ẹ̀wọ̀n ni. ẹgbẹ́ ìgbà tí mo ti ń sọ Kálù náà mo ti wọ́n ní ẹgbà ẹ̀kan tó ààrẹ ẹsẹ̀ pé kó complete pẹ̀lú Buhari kó máa pàgbádá ẹ̀wọ̀ kó jẹ kán gbé sí post kankan. wọ́n á jìyà àgbẹ̀yìn ni anyone tó bá make attempt. torí Nàìjíríà àwọn ẹ̀mí kùnkùn ti sọ di country wọn. àwọn olórí wọ́n dẹ̀ ti sọ fún ìgbà yẹn pé bí mùsùlùmí àti kírísítẹ́nì bọ́ bá ṣe ń gbàdúrà fún Nàìjíríà ní Nàìjíríà máa le ní gbogbo wàhálà máa ṣẹlẹ̀ sí i torí pé àwọn ẹlẹ́mìí kùnkùn ẹ̀ sówó sókè. ló sọ kọjá bọ̀tù ìpinnu ṣẹ́ ọ̀rọ̀ àgbà tí ò ṣẹ́ láàárọ̀ tó bá dọjọ́ aláṣẹ kínní àṣẹ ó ń bọ̀ ń sìn yín o. mo dẹ̀ sọ fún ìgbà yẹn pé ìgbà tó ń kó South Africa pélé Yorùbá náà jókòó sí. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ilẹ̀ Yorùbá tó ń jókòó sí tó bá yá náà wọ́n ń bọ̀ ńbẹ̀. tó ti ń sìn bọ́ọ̀rọ̀ bẹ̀yẹn ṣe rí nìyẹn. Trump ò sọ́ọ̀tù kínní tó bá wá tìbó máa pa àwọn èèyàn ni. ẹ̀mí máa lùsì ni ẹni tí ó rà wọ́n níbi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo á ṣe kínní á pín bẹ́ẹ̀ tẹ̀mí kọ́ wá jagun ni. so ìyẹn ò sọ pé Nàìjíríà máa ṣẹ́tù. bó dẹ̀ ti sọ bẹ́ẹ̀ ni. ní àríwò etí àbí láti inú ẹ̀mí wá Trump ń bọ̀ Amẹ́ríkà ń bọ̀ àbí òun. wọ́n wá àwọn máa wá ṣèrànlọ́wọ́ fún wa àwa wá fúnrànlọ́wọ́. ṣùgbọ́n ṣáà ń gbà pé lóòótọ́ àwọn kìrìsìtẹ́nì ni àwọn oníṣòwò yẹn ń pa. ṣé lóòótọ́ ni pé àwọn kìrìsìtẹ́nì ló ń pa. tí wọ́n pa Christian wọ́n pa Muslim wọ́n pe innocent náà. ó dàbọ̀ sá. bó ṣe rí nìyẹn. Grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa akọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ní. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.